Princess gbé ìkìlọ̀ síta lẹ́yìn ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà lọ́gbà ẹ̀wọ̀n. Adẹ́rìn-pòṣónú obìnrin Dámilọ́lá Adékọ̀yà, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Princess, ó mà ti sọ̀rọ̀ síta lẹ́yìn tí gbajúgbajà òṣèré tíátà Ọlárewájú James, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà mà gba òmìnira kúrò lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn ọdún mẹ́ta tó dèrò ọgbà ẹ̀wọ̀n náà. Àná òde yìí ó ní Yomi Fabiyi tí ń ṣe akẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà lágbo tíátà, ó mà ló mà kéde ọ̀rọ̀ yìí lójú òpó Instagram rẹ̀ ní alẹ́ ọjọ́ Ẹtì Friday àná. Princess nínú fọ́nrán tó mà gbé síta lójú òpó ayélujára rẹ̀, ó ní ẹ wò ó, kò kí ń ṣèròyìn ayọ̀ ní wípé bàbá Ìjẹ̀ṣà mà jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Ó wá fi ẹ̀sùn kan bàbá Ìjẹ̀ṣà pé ọ̀pọ̀ ọmọdé ló ti kọlù pẹ̀lú ìfipábánilòpọ̀. Ó yẹ kí Ọlárewájú James bàbá Ìjẹ̀ṣà kó wà ní àtìmọ́lé fún ayérayé ni o. Ní báyìí gbogbo wa ti mọ irú èèyàn tí bàbá Ìjẹ̀ṣà mà jẹ́, tí a sì ní láti dáàbò bo àwọn ọmọdé lọ́wọ́ irúfẹ́ ìwà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó wà fún àwọn ọlọ́gbọ́n tí ó bá ní ilé ẹ̀kọ́, ilé ìtura. Tí ẹ bá rí bàbá Ìjẹ̀ṣà ní àyíká yìí, ẹ mọ nǹkan tí ẹ ní láti ṣe o. Kò kí ń ṣe ọmọdé nìkan, kódà àwọn onílé tí wọ́n gbé ilé fún àwọn èèyàn, wọ́n ní láti mọ irú èèyàn tí bàbá Ìjẹ̀ṣà mà jẹ́. Princess ni tí nǹkan míì bá tó wáyé lẹ́yìn tí òun gbé fọ́nrán fídíò yìí jáde kí àwọn èèyàn mọ̀ pé òun ti sọ síwájú o. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé bàbá Ìjẹ̀ṣà ó ti lo gbogbo ọdún tí ilé ẹjọ́ mà dájọ́ pé kó má lò ní ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n fi kàn án. Bákan náà ló mọ̀ bọ ẹnu àtẹ́lu bí Yomi Fabiyi bó ṣe ń ṣe àtìlẹ́yìn fún bàbá Ìjẹ̀ṣà. Fún ẹ̀yin tí ẹ ń sọ wípé ó mà ti jáde, Ọlọ́run yóò dá fún yín o. Ṣé ẹ rò pé Ọlọ́run wà lẹ́yìn èèyàn tó fipá bá ọmọdé lò pọ̀ ni? Bàbá Ìjẹ̀ṣà ó lo gbogbo agbára rẹ̀ láti lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó sì lulẹ̀ ní gbogbo ìgbà tó lọ síbẹ̀. Princess ó mà tún dárúkọ àwọn agbègbè tí bàbá Ìjẹ̀ṣà mà ti gbé ní ìpínlẹ̀ Èkó láti kìlọ̀ fún àwọn èèyàn níbẹ̀. Mo ti kìlọ̀ fún yín báyìí, n kò fi nǹkan kan pamọ́ fún yín o. Bàbá Ìjẹ̀ṣà ó mà jí ọ̀daràn tó lọ sí ọgbà ẹ̀wọ̀n. Mo ti ṣe nǹkan tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí abiyamọ tó ń fẹ́ ìlọsíwájú agbègbè wa. Ó lòdì sófin láti máa fipá bá àwọn ọmọdé lò pọ̀. Mo wá rọ ìjọba ìpínlẹ̀ Èkó pé kí wọ́n gbé orúkọ bàbá Ìjẹ̀ṣà síta o gẹ́gẹ́ bí ọ̀daràn tó fipá lò pọ̀. Tí wọ́n bá bí yín dá, ẹ jẹ́ kí n rí wípé ẹ wá bá mi pé kí n jà fún ìdájọ́ fún ẹnikẹ́ni. Princess ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run ọba dákun là wá ń bẹ̀ o, má jà kó sí páńpẹ́ ààbò. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ kú sí mi òpin ọ̀sẹ̀, ọpẹ́ báyìí là á ṣe lókè ìpẹ́ o.